tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a lọ lẹ́ẹ̀kan ní sí òdì kejì lọ́hùn láti lọ rẹ̀ ń gbẹ́. a sọ fún yín gbà náà pé à ń padà bọ̀ sí abala ìkejì ètò yín tí ẹ̀yin ń gbádùn ní inú ilé nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run. ẹ̀yin náà ti mọ̀ pé abala méjì ni ètò yìí tí ó máa ń kó dání gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. abala ìkejì òun la tún ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí níbi tá a ti ń gba àlejò. ẹ̀yin náà sì mọ̀ pé àwọn àlejò tá a máa mú wá ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ àwọn tó mójúlẹ́jà tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ni. ó sì lè jẹ́ lára àwa àkàndá tí Ọlọ́run ti ràn lọ́wọ́ táwọn náà tí wọ́n ti mókè tí wọ́n ti dẹni òkè tí wọ́n ti níkàwọ́ ara wọn táwọn náà tí wọ́n ti ní ìrírí kan tàbí kejì tí a fẹ́ kí ẹ̀yin ará ilé abarapá ti àkàndá kẹ́kọ̀ọ́ láti ara wọn ó lè já wọn ni à ń gbà lálejò. nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run àlejò tòní ó ti wà nínú yàrá agbára yìí pẹ̀lú wa. a máa fi ọ̀rọ̀ jomitoro rọ̀ pẹ̀lú wọn. mo mọ̀ pé ẹ rí ẹ̀kọ́ kan tàbí kejì kọ́ nípa ìrírí àti àwọn tẹ́ pé wọ́n ti là kọjá tí wọ́n sì ti gbé ṣe ní òkè èèpẹ̀. tó ẹ máa bá wa ká lọ lórí ètò tòní. tó àlejò wa a kí yín pé ẹ káàbọ̀ sí yàrá agbára yìí. àwọn ọmọ Nàìjíríà wọ́n fẹ́ mọ orúkọ yín wọ́n sì fẹ́ mọ ibi tẹ́ ti wá. ẹ ṣé. ẹ ṣé olóòtú orúkọ mi ni AKINWALE WEMIMO mo jẹ́ ọmọ bíbí ìlú Oǹdó bíbáyìí náà ni mo ti wá mo jẹ́ ìkan lára àwọn àkàndá ní ìlú Oǹdó ní bíbáyìí. ẹ ṣé ọ̀kan lára àwọn tàbí àwa àkàndá. àwa àkàndá ìkan lára àwa àkàndá. ẹ ṣé ẹ bá sọ pé àmọ́ bẹ́ẹ̀ yìí ó dàbí pé ẹ kì í ṣe àwa àkàndá tọ̀. arábìnrin AKINWALE WEMIMO ìkan lára àwa àkàndá tọ̀. àwọn aráalé wọn lè má mọ̀ ṣùgbọ́n àwa tá a mọ̀ra wa àwa mọ̀ ọ̀kan lára àwa àkàndá tó sì jẹ́ àkàndá tó jẹ́ ojúlówó nínú àwa àkàndá tí Ọlọ́run ti ràn lọ́wọ́ láti la ipa rere. àwọn ọmọ Nàìjíríà tí ń wò wá tó sì ń gbọ́ wa wọ́n fẹ́ mọ ààyè tẹ́ wà àti ipò tẹ́ wà bóyá ẹ ti ń dẹni ara yín tẹ́ ti níṣẹ́ àbí ẹ tí ì níṣẹ́ ẹ ti jẹ́ ká ti bẹ̀rẹ̀ náà. ẹ ṣé olóòtú mo ti níṣẹ́. irú iṣẹ́ wo. iṣẹ́ mo jẹ́ ìkan lára àwọn tó jáfáfá nínú iṣẹ́ ọwọ́ èyí tí a mọ̀ sí ẹ̀rọ ayárabíàṣá bí a ṣe ń tẹ̀wé bí a ṣe ń bá àwọn èèyàn ṣe project bí a ṣe ń bá àwọn èèyàn lo ẹ̀rọ ayárabíàṣá ká ti lè fi kọ́ àwọn ọmọ tó nílò rẹ̀ fún láti lè fi ṣe ìdánwò èyí tí a mọ̀ sí JAMB. ẹ ṣé ibi tẹ́ ẹ bá dé yẹn tiẹ̀ dáa a fẹ́ wá bẹ̀rẹ̀ ní kùnkùndùn a fẹ́ wọnú kùnkùndùn ètò báyìí. tó arábìnrin WEMIMO AKINWALE gẹ́gẹ́ bí àkàndá a rí i pé ìpèníjà ẹsẹ̀ òun lẹ ní bó o lẹ ṣe kékeré ṣé àkàndá ipò àkàndá tẹ́ wà ṣé àbímọ ni àbígbà tẹ́ ẹ dáyé ló bẹ̀rẹ̀ àti pé báwo lẹ ṣe ìwé yín. ẹ ṣé olóòtú kì í ṣe wọ́n bí mi mọ́. wọn ò bí yín mọ́. wọn ò bí mi mọ́. ṣùgbọ́n nǹkan tí mo lóye lórí ẹ̀ ni wípé kò sí ohun tí mo lè sọ ní bíbá lẹ́yìn tí mo lè ní pé bóyá òun ló ṣokùnfà òun kọ́. ẹ lè sọ pàtó ní tó ṣokùnfà dídi àkàndá yín. bẹ́ẹ̀ni bọ nǹkan tèmi mọ̀ ni wípé gbogbo ohun tí ó bá wù kéèyàn dà láyé Ọlọ́run mọ̀ sí kó tó di pé èèyàn délé ayé Ọlọ́run mọ̀ sí nítorí pé ìwé mímọ́ fi yé mi nínú ìwé Jeremáyà orí kìíní ẹsẹ̀ 5 Ọlọ́run fi yé wa níbẹ̀ ni wípé kí ènìyàn kí ìwọ tó wọnú inú òun ti mọ̀ ọ́ ó sì tún sọ wípé kí o tó jáde kúrò ní inú ìyá pé òun ti fi ọ́ ṣe mímọ́. ìyẹn ni pé Ọlọ́run ti mọ tí ẹ̀dá yóò dá. bẹ́ẹ̀ni wọ́n tún wá sọ wípé òun ti yà ọ́ sọ́tọ̀ láti lè jẹ́ wòlíì fún orílẹ̀-èdè. ìyẹn ni ti
bàbá wa wòlíì Jeremáyà ní tí ẹ̀ ń gbìyànjú àti sọ lọ́rọ̀ kan báyìí ni pé jíjẹ́ dídi àkàndá yín ó dàbí tábà sọ pé bóyá àdìtú ni ohun tó kọjá òye ènìyàn ṣùgbọ́n ní ìrìtẹ́ wá rí ara yín gẹ́gẹ́ bí àkàndá ẹ̀yin náà ẹ̀ wá firalẹ̀ gbà pé ewé kan ò lè jábọ́ lára igi lájẹ́ pé Ọlọ́run mọ̀ sí tọ̀ nígbà tẹ́ ti wá rí ara yín gẹ́gẹ́ bí àkàndá o arábìnrin Olúwawẹ̀mímọ́ bó o lẹ ṣe wá mú ara yín bóyá ńgbà tẹ́ ti rí ara yín gẹ́gẹ́ bí àkàndá bóyá ẹ wá rò pé ó ti tán síbẹ̀ ńgbà mo ti ràkàndá kémi náà kí n káwọ́ gbéra kí n mọ àti pàápàá ọwọ́ wo làwọn òbí tí wọ́n fi mú yín gbà tí wọ́n rí yín ní àkàndá. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní wípé Ọlọ́run mọ̀ sí bí mo ṣe wà yín mo tún fi yé wa wípé Ọlọ́run ti fi mí ṣe mí mọ̀ fún àwọn òbí mi kí ó yé yín bẹ́ẹ̀ yẹn so nígbà tí mo wá dé ìdílé Akínwálé tí àwọn òbí mi rí mi gẹ́gẹ́ bí àkàndá ó lè ṣèyàlẹ́nu fún wọn wípé báwo la ṣe fẹ́ tọ́jú irú ọmọ yẹn kí ọmọ yìí má bàa bọ́ ọmọ wa lọ́wọ́ nítorí pé ọmọ ológo ni wọ́n ṣe akitiyan lórí mi bí wọ́n bá tọ́jú mi mi ò rò pé mo lè da nǹkan tí mo dà yìí. a dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi. mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi wọ́n dúró tì mí torí pé wọ́n ti mọ̀ pé ọmọ ológo ló wọnú ìdílé yìí àwọn òde gbọ́dọ̀ pàdánù rẹ̀ wípé tó wọn bá pàdánù rẹ̀ ògo ńlá kan ló sọnù nínú ìdílé náà nítorí ìdí èyí wọ́n tọ́jú mi dáradára gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí ọmọ àbárapá wọn ò rí yín rí àkàndá wọn ò fojú tẹ́pẹ́lẹ́ kú wò mí pé bóyá ọmọ yóò lè dá nǹkan kan wọ́n kórajọ pẹ̀lú ẹbí ọ̀tún wọ́n tọwọ́pọ̀ láti lè jẹ́ kí lè dá èèyàn lẹ́ni wọn ò tì mí mọ́nú ilé pé ọmọ yìí ò bóyá ọdún tì wọ́n wọn ò fẹ́ gbé wọn síta káwọn ọ̀rẹ́ wọn má bàa fi wọn má bàa fi mí bú wọn bẹ́ẹ̀ ni o wọn ò ṣe eléyìí wọ́n máa ń seek my opinion wọ́n á béèrè ìmọ̀ràn lọ́wọ́ mi wẹ̀mí má kí ló fẹ́ irú aṣọ wo ló fẹ́ ká rà fún àwọn ìwọ àti àwọn àbúrò ẹ fún ọdún so wọ́n ṣe gbogbo eléyìí láti lè fún mi ní ìgboyà wípé kò sí ohun tí ẹlẹ́sẹ̀ méjì lè ṣe tèmi ò ní lè ṣe. ọ̀rọ̀ ńlá bóyá ká tiẹ̀ fàsìkò yìí ká máa sọ fún àwọn ará ilé pé ẹ̀yin tẹ́ ń bímọ àkàndá tẹ́ ń tì wọ́n mọ́lé tẹ́ ń fojú ẹ̀rẹ̀ wò wọ́n pé kí ni wọ́n fẹ́ dà kí ni wọ́n fẹ́ jẹ́ ẹnu àkàndá kan lẹ ti ń gbọ́ lónìí kì í ṣe pé kì í ṣe àwa mo bọ̀ ọ̀rẹ́ mi kì í ṣe àwa atọ́kùn ní sọ lé báyìí àkàndá fún ara ẹ̀ gangan òní sọ fún ẹ̀yin òbí sẹ́yìn náà ń gbọ́ bàbá màmá ẹ̀gbọ́n àbúrò tẹ́ ń wò wá sẹ́yìn náà ń gbọ́ pé àwọn òbí wọn tún máa ń béèrè ìmọ̀ràn pé bó o lè fẹ́ ká ṣe irú aṣọ wo ló fẹ́ ká rà fún ìwọ àtàwọn àbúrò kì í ṣe pé bóyá tábà ti fún ní ọgbà tí ó bá gba òun ló mọ̀ ó kúkú ti kí ló lè dà kí ló já mọ́ tọ̀ ẹ̀yin òbí mo mọ̀ pé ọ̀rọ̀ yóò máa mì níkùn yín torí pé ní ọ̀rọ̀ máa ń mì níkùn àgbà ni mo mọ̀ pé ẹ máa gba ọ̀rọ̀ tó níyẹ̀wò tó jẹ́ ká tẹ̀síwájú torí ní àkókò tó pọ̀ arábìnrin Wẹ̀mímọ́ ẹ tiẹ̀ lọ léèwé díẹ̀. mo lọ léèwé. báwo lẹ ṣe rìn. ẹ ṣe atọ́kùn ní gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín wípé àwọn òbí mi wọ́n tọ́jú mi nígbà tí mo wà ní kékeré tí mo fẹ́ bẹ̀rẹ̀ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school eléyìí táwọn Gẹ̀ẹ́sì mọ̀ wí sí primary school tí mo rí àwọn ọmọ tó dàbí irú tó lè rìn tó jáfáfá tó lè ṣe tí mo rí wọn náà táwọn náà ṣe ń gbé báàgì tí wọ́n lọ wù mí mo sì bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyẹn ní Mass Fasan nursery and primary school ni mo lọ nígbà yẹn lọ́hùn tí mo sì ní èsì ìdánwò mi ò ṣe secondary rí ní àsìkò yẹn. ẹ ṣe ipò kejì. mi ò ṣe ipò kejì rí ipò kíní ni nítorí wípé àǹfààní wà fún mi láti kàwé kò sí pé mò ń sáré kiri àsìkò táwọn ẹlẹgbẹ́ mi fi ń sáré kiri tó fi ń gbá bọ́ọ̀lù tó fi ń ṣeré pa èmi á wà pẹ̀lú ìwé mi màá máa kà á nígbà tí mo rí i pé yes ọpọlọ yìí wà ń bẹ̀ mo tẹ̀síwájú sí lọ sí ilé ìwé grammar school ní St. Louis secondary school St. Louis girl grammar school lóòdó nbí náà ni mo lọ nígbà tí mo tún ṣe tán tí mo ṣe WAEC tí mo rí i pé yes excellent with my result tó dáa tó kójú mọ̀ láti lè tẹ̀síwájú lọ sí ilé ìwé gíga nínú ẹ̀kọ́ mi náà ní gbogbo ìgbà yẹn mo ti ń rò bí mo ṣe máa kọ́ iṣẹ́ ọwọ́ kí ni iṣẹ́ ọwọ́ tí mo lè kọ́ nígbà tí mo wá tẹ̀síwájú tí mo lọ sí ilé ìwé Adéyẹmí College of Education tí mo lọ ṣe NC in business education àtọ́kùn tí n bá sọ fún yín wípé decision ni mo bá jáde mo tún rò wípé èmi tí mo lè ní irú decision yìí pé ọpọlọ yẹn ṣì wà ń bẹ̀ ó yẹ kí n lè become a graduate kémi náà lè di graduate kí n lè tún tẹ̀síwájú mo tún tẹ̀síwájú sí mo nínú Adéyẹmí nínú the same College of Education yìí náà ni mo tún lọ
mo tún lọ ka ẹ̀kọ́ lórí guided and counseling láti lè gbóyè mímọ̀ sí guided and counseling nípa bí a ṣe lè máa fúnyàn ní ìmọ̀ràn ìgbaninímọ̀jú lórí ohun téèyàn bá fẹ́ dàbí ohun téèyàn bá fẹ́ ṣe tàbí ohun tí ènìyàn ń dojúkọ nítorí pé mo mọ̀ wípé àwọn èèyàn bí irú tèmi wọ́n nídìí ìmọ̀ràn kó má ṣe máa rora wọn pin ni mo ṣe lọ sí tí mo lọ kọ́ ẹ̀kọ́ lórí guided counseling nígbà tí mo tún ṣe tán tí mo jáde tí n bá sọ fún yín atọ́kùn second class upper division ni mo ní sí jáde mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tí mo délé ní. tó ẹ ti wá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ lọ girama àwọn iléèwé tó sì lórúkọ tó lókọ lẹ lọ ẹ tún lọ Adéyẹmí tí wọ́n pé àwọn náà ọmọ tó bá ṣe tán l'Adéyẹmí àwọn náà mọ̀ pé ọmọ bẹ́ẹ̀ ni nígbà tẹ́ ti wá kàwé tẹ́ ti gboyè ìmọ̀ ìjìnlẹ̀ ṣé ẹ ti wá ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìjọba àbí iléeṣẹ́ aládàáni àbí ẹ̀yin fúnra yín àbí ẹ dá iléeṣẹ́ lẹ̀ àbí bó lẹ ṣe tọ́ bó lẹ ṣe rìn tẹ́ fi wá dẹni ara yín. ẹ ṣe olóòtú nígbà tí mo fi parí secondary school tí mo ń dúró de èsì ìdánwò tí mo ṣe ni mo ti wòrú ní pé irú iṣẹ́ wo ni mo lè kọ́ pẹ̀lú ọwọ́ mi tí ó jẹ́ pé màá lè fọ́ṣàn tí màá lè gbìyànjú láti dẹni ara mi torí ìgbà yẹn mo máa ń wò pé there's ability in disability bẹ́ẹ̀ ni a rí iṣẹ́ tó jẹ́ pé mi fúnra mi tí mo lè ṣe tí èmi náà lè gbàyàn gẹ́gẹ́ bíi pé mo sí iṣẹ́ tí ẹni tó ní ẹsẹ̀ méjì tẹ́mi náà lè sọ pé mo gbà á síṣẹ́ mo sanwó oṣù fún. kẹ́ ẹ lè dá dúró fúnra yín. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ńlá rèé. mo wá lọ kọ́ iṣẹ́ tí mo sọ fún yín lórí mo sọ fún yín mo ní pé mo jẹ́ ìkan lára àwọn tó jáfáfá. bẹ́ẹ̀ ni ẹ sọ lẹ́ẹ̀kan. lórí iṣẹ́ ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà lè ta mọ̀ tẹ́lẹ̀ Gẹ̀ẹ́sì tá à ń pè ní kọ̀ǹpútà ni mo lọ kọ́ lọ́jọ́ ọ̀lọ́hún. nígbà tí mo wá kọ́ mo wá ronú àwọn òbí mi náà wá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi wọ́n ra irinṣẹ́ fún mi èyí tó mú mi dúró lẹ́ni tí mo ní ilé iṣẹ́ ti ara mi iṣẹ́ yìí náà ni mò ń ṣe tí mo tún fi ran ara mi lọ́wọ́ nígbà tí mo wà ní ilé ìwé ńgbà yẹn. yẹn ni pé gbogbo àsìkò tẹ́ ń lọ léèwé tẹ́ wà l'Adéyẹmí ẹ ti ń ṣiṣẹ́ ọwọ́ díẹ̀ díẹ̀ mo ti ń ṣiṣẹ́ ọwọ́ díẹ̀ ibẹ̀ mo ti pẹ̀lú àwọn ẹbí mi àtàwọn òbí mi àtàwọn afẹ́nifẹ́re mi gbogbo tó fi ń ràn mí lọ́wọ́ nígbà yẹn nígbà tí mo wá ṣe tán tí mo sàtífíkẹ́ẹ̀tì mi tí mo èsì ìdánwò tí mo bá jáde mo kọ lẹ́tà mo ṣe interview oríṣiríṣi tí àwọn ìjọba tí wọn ò fún mi ní iṣẹ́ èmi wá fi dájú wípé Ọlọ́run ti ṣe fún mi èmi náà ti nílé iṣẹ́ ti tèmi kí ìdádúró fúnra mi tí mo dẹ̀ ń gba àwọn ọmọọṣẹ́ tó wá ń kọ́ṣẹ́ àwọn ẹni tí mò ń sanwó oṣù fún tó wá ń ṣiṣẹ́ monthly lọ́dọ̀ mi tí mò ń sanwó fún wọn ni mo ṣe. arábìnrin Wẹ̀mọ lọ́rọ̀ kan báyìí ẹ̀yin ti wá di chief executive officer bẹ́ẹ̀ni ilé iṣẹ́ ti ara yín gangan bẹ́ẹ̀ni tẹ̀ dá sílẹ̀ nípa ti ìmọ̀ ẹ̀kọ́ ayárabíàṣá àṣà tí orúkọ rẹ̀ ń jẹ́ Wash Me Clean Computer Center. ẹ ṣe Wash Me Clean Computer Center nínú Adéyẹmí ló wà ẹ̀yin gangan láṣẹ ilé iṣẹ́ náà. bẹ́ẹ̀ni. tó ẹ̀yin aráalé ẹ̀yin tẹ́ bá ń rò pé àkàndá ò já mọ́ nǹkan. bóyá ọ̀rẹ́ mi kakú bá wa sọ fáwọn tó wà nínú ilé pé tán bá bí àkàndá o kán máa sọ pé wọ́n gbé sínú ilé kán ra irinṣẹ́ fún kán lè kó lè kí irú ẹni yẹn lè dá dúró lẹ́yìn wá ọ̀la nítorí pé táwọn bá fi kankan lè lọ́wọ́ lè ní á di wàhálà fún wọn lọ́la tó pé wọ́n máa gbé kiri. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ti tò níyìn mo mọ̀ pé ọ̀rọ̀ ńlá ni ọ̀pọ̀lọpọ̀ ó máa rò pé bó ló ṣe jẹ́ tí ó ṣeé ṣe ni ẹ wo ó ṣeé ṣe tí ibi téèyàn bá rora ẹ̀ pin sí ibẹ̀ làwọn èèyàn ó gbàgbé ẹ̀ sí ṣùgbọ́n tó bá rí i pé ipò tó wà pé kò tẹ́ ọ lọ́rùn tó sì rí i pé o fẹ́ gbìyànjú láti tẹ̀síwájú o fẹ́ gbọ̀n yànù ìwọ náà fẹ́ dẹni ara rẹ tó bá múra wọ́n ní ọmọ tó bá ṣípá òun lòbí gbé ká ní pé arábìnrin yìí ń gbà náà lọ́hùn tí wọ́n ti ríra wọn gẹ́gẹ́ bí àkàndá tí ò lè gbapá gbẹ́sẹ̀ pé káwọn náà kankan jòkó sójú kan rẹpẹtì gẹ́gẹ́ bí a ti máa ń sọ lórí ètò yìí kán káwọ́ gbéra kán máa wo ó dìgbà tó Ọlọ́run bá wá ń gbé mi dìde lórí bẹ́ẹ̀dì ó dìgbà tí Ọlọ́run bá wá ń gbé mi dìde lórí ẹní ó ṣe kán ti dẹni àpáti ẹni ìgbà pé ṣùgbọ́n torí pé wọn ò rò bẹ́ẹ̀ àwọn náà ṣí apá wọ́n ṣí ẹsẹ̀ àwọn òbí sì gbé wọn àwọn èèyàn sì ṣùgbà wọn òun náà fi dẹni ara wọn lónìí gẹ́gẹ́ bẹ̀rẹ̀ mi ti ń sọ àlejò wa wọ́n ì máa bá wa sọ lákòókò ìmọ̀ràn fáwọn ènìyàn fáwọn òbí fàkàndá àti gbogbo aráàlú pé àsìkò tí àkàndá tí wọ́n sọ pé ẹ wábi wọ́ sí àti ìpè yín
bá pe ìwọ àkàndá ìwọ náà pera rẹ àwọn ará wa wọn ní kó lùwẹ̀ wọn ní kó yára rí brain ẹ wo à ń bọ̀rọ̀ bọ̀ ẹ̀yin ará ilé. àti pẹ̀lú ọ̀rẹ́ mi ó yẹ kí àwọn òbí tó jẹ́ pé wọ́n ní àkàndá nínú ilé. gẹ́gẹ́ bí ọmọ. tàbí kán ran irú àkàndá wa lọ́wọ́ kán lè tẹ̀síwájú nípa báyìí irú àkàndá yẹn lè ṣípà fúnra ẹ̀ lẹ́yìn wá ọ̀la torí pé tí àwọn òbí tó bá dé pé wọ́n ti sọ wọ́n pa wọ́n ti ń gbà yẹn wọ́n á ní oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú nínú iléèwé wọn so ipa ti òbí nìyẹn ipa ti òbí ọ̀tọ̀ táwọn àtàwùjọ àkàndá ọ̀tọ̀ ẹ ṣe arábìnrin Olúwawẹ̀mímọ́ àlejò wa pàtàkì ní ibi tí mo fẹ́ yà lọ rèé o torí ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n máa ń sapamọ́ sí ni lára àwọn àkàndá nǹkan báyìí ni ò jẹ́ ń kọ́ṣẹ́ ńgbà náà nǹkan báyìí ni ò jẹ́ ń kàwé ńgbà náà lákòókò tí ẹ̀yin tẹ̀ ń kàwé tẹ̀ sì ń kọ́ṣẹ́ ǹjẹ́ ẹ lè bá wa sọ fáwọn ará ilé àti ọmọ Nàìjíríà àtàwọn àkàndá kí ni ìfàǹgbà náà mo mọ̀ pé dandan lẹ́ ń rí àwọn àwọ̀sí kan àtàwọn ìdojúkọ àtàwọn ìpèníjà kan lákòókò ẹ̀kọ́ṣẹ́ àti àkókò kẹ́yìn kàwé kí ni ìfàtẹ́yìn ò fi gbà láàyè ńgbà náà pé nítorí pé àwọn èèyàn ń bú mi o torí pé wọ́n máa wò mí níwò pé ìkàlẹ̀ lẹ́yìn kẹ́ wá torí ti bẹ́ẹ̀ náà kẹ́ sá padà sílé àbótẹ́ lọ́jọ́ kan tẹ́yìn náà tí wọ́n ti bú yín tí wọ́n ti fi ṣe lẹ́yà nílé ìwé àbí níbi ẹ̀kọ́ṣẹ́ tẹ́yìn náà ti rá torí bẹ́ẹ̀ tẹ́ kárí bọnú pé mami n ò kàwé mọ́ mami n ò kọ́ṣẹ́ mọ́ kò sásìkò kankan tán tí irú nǹkan bẹ́ẹ̀ tó dé sí yín ni ẹ bá sọ fún ọmọ Nàìjíríà. ẹ ṣe olóòtú òye tèmi ni wípé kò sí iṣẹ́ téèyàn fẹ́ ṣe nílé ayé kò sí ibi téèyàn ń lọ nílé ayé téèyàn ò ní ìdojúkọ. tí ò ní rí wọ̀ sí. téèyàn ò ní rí wọ̀ sí. yálà o fẹ́ kàwé ni o yálà o fẹ́ kọ́ṣẹ́ ni o kò sí kéèyàn má ṣe kíni kéèyàn má ní ìdojúkọ. kakuku sọ pé ẹ ti múra sílẹ̀ pé kí n tó máa gbà kẹ́kẹ́ máa so. bẹ́ẹ̀ ni mo ti múra sílẹ̀ pé nǹkan tí ẹlẹ́sẹ̀ méjì lè ṣe èmi fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ. lábẹ́ àkóso bó ti wù kórí. lábẹ́ àkóso bó ti wù kórí. yálà ẹnìkan fi mí ṣe yẹ̀yẹ́ ni o láàrin ẹnìkan bú mi ni o àìmọye ọmọ kékeré mi tán bá rí èèyàn gan ẹlòmíì àìrọ̀ àbá sá èmi ò jẹ́ bébì kọ́ mi ẹ̀ máa bá ṣeré àìmọye nínú kí bẹ̀rẹ̀ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi nígbà tí mo wà níbẹ̀ lọ́hùn-ún àwọn ọmọ tájọ wà ní iléèwé wọ́n bẹ̀ sí fà mí lọ́wọ́ ọ̀tún dìde ká lọ ṣeré dìde tẹ̀lé mi wọn ò mọ wọn ní òye lórí nǹkan tí mò ń ṣe inú wọn dùn pé ká lè máa sáré kiri ṣùgbọ́n mi ò jẹ́ kí eléyìí kó táì mi dáhùn kó domi tútù sí yín lọ́kàn. bẹ́ẹ̀ ni mo tẹ̀síwájú nígbà tí mo tún dé iléèwé gíga èyí tí mo sọ wípé Adéyẹmí College of Education yẹn gbà míì tá bá fẹ́ receive lecture tá fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ wọ́n lè sọ pé nínú lecture room báyìí la fẹ́ lò kí ó yá kí lecturer yẹn sọ pé ó yá ẹ máa lọ mẹ́ 12 ẹ máa lọ Ọbásanjọ́ ẹ máa gòkè ẹ máa ṣe gbá màá tún rí ara mi with joy inú mi á tún dùn àwọn ẹlẹgbẹ́ mi á tún ràn mí lọ́wọ́ wọ́n á tún gbé mi tó bá gbé mi lórí wheelchair wọ́n á tì mí màá débẹ̀ pẹ̀lú inú dúdùn màá sì kọ́ ẹ̀kọ́ yẹn nítorí pé mo ń wo wájú mo ń wo ibi tí mò ń lọ that there should be way forward for me kí má ṣe rò wípé ẹnìkan sọ̀rọ̀ sí mi ẹnìkan bú mi rárá èmi ló mọ ibi tí mò ń lọ èmi ló mọ nǹkan tí mo fẹ́ gé èmi ló mọ nǹkan tí mo ń lépa àwọn kọ́ èmi ni. àwọn kọ́ ẹ̀yin ni èmi ni ibi tẹ́ ń lọ lẹ dojúkọ ẹ retí ariwo ọjà bẹ́ẹ̀ ni. tọ ẹ̀kọ́ ńlá rèé fẹ̀yìn àkàndá fáwọn àkàndá fún ara ilé ọ̀pọ̀lọpọ̀ abarapapa àwọn ti rora wọn pin. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi takàdá là ń sọ. ẹlòmíì gan wá rora ẹkún wá lọ mú ọ̀bẹ wọn tàbí wọn á sokùn sókè wọn fẹ́ pokùnso torí nǹkan là kọjá. àkàndá rèé tó yẹ pé nípasẹ̀ orí ọ̀fẹ́ lọ́wọ́ wọn ti dẹni ara wọn wọn jẹ́ kí ìpèníjà tàbí ìdojúkọ kó so wọn mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹran ṣùgbọ́n nítorí pé wọ́n ti ní àfojúsùn wọ́n mọ ibi tán lọ wọ́n sì dojúkọ ibi tán lọ òun náà fi rí igbá mú táwọn náà tán fi di èèyàn pàtàkì lónìí láàrin àwùjọ tó arábìnrin Olúwawẹ̀mímọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti mú yín borí gbogbo ìpèníjà àti gbogbo ọ̀rọ̀ ìwòsí ẹ̀yin náà nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run ẹ ti di àwòkọ́ṣe dáadáa ẹ sì ti di àrítọ́kasí dáadáa láwùjọ lónìí tó lẹ́nu ìgbà tọ́nà ti ràn ní wọ́n tẹ́tí wá dẹni ara yín tẹ́tí kẹ́kọ̀ọ́ gboyè tẹ́tí wá níṣẹ́ ara yín ǹjẹ́ tẹ́ bá ní ká máa wò ó ǹjẹ́ àwọn abarapá ǹjẹ́ wọ́n ti ẹ̀ ń wá sọ̀dọ̀ yín wá kọ́ṣẹ́ tán bá sì ń wá láti wá kọ́ṣẹ́ bó o lẹ ṣe ń rí wọn àti bó o làwọn náà ṣe ń rí yín. ẹ ṣe olóòtú mo ti ní abarapá tó ti wá kọ́ṣẹ́ lọ́wọ́ mi rí. wọ́n ti tó mélòó.
ẹnìkan tó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ yín mi tó jẹ́ abarapá èmi máa ń rí gẹ́gẹ́ bí ara mi èmi mo máa fi ń yé wípé ohun tí mo dà lẹ́ni tìwọ náà tó bá múra sí iṣẹ́ yìí wàá ju bẹ́ẹ̀ lọ. mo ń bọ̀ mo fẹ́ ká là kó yẹra wa abarapá tí mo ń sọ kì í ṣàkàndá o àwọn abarapá tó yẹ pé wọ́n lẹ́sẹ̀ wọ́n lápá wọn lójú wọn ní gbogbo ẹ̀ tó pé pérépéré járí wọn. wọ́n pọ̀ ya para. ibi tí mo lọ gan-an nù. wọ́n pọ̀ lóríṣiríṣi mi ò lè kà wọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn 5 ló wà nílé iṣẹ́ mi ló sì wà lọ́dọ̀ mi báyìí tí mò ń là wọ́n lóye lórí lílo ẹ̀rọ ayárabíàṣá. àwọn tí wọn ò ní ìpèníjà kankan lábẹ́ àkókò tí wọ́n máa ń ní ìpèníjà kankan tó jẹ́ wípé abarapá ni wọ́n. wọ́n ti kọ́ṣẹ́ lọ́dọ̀ yín wọ́n ti yege. wọ́n ti kọ́ṣẹ́ àwọn tó ti wà láàyè ara wọn tó ti ń ṣiṣẹ́ yìí tí wọ́n ti fi ń jẹun tó fi ń bọ́ fámìlì ara wọn wọ́n wà lóríṣiríṣi. ṣùgbọ́n ní ti àkàndá ẹyọ kan péré ló ti wá sọ́dọ̀ yín. ní ti àkàndá ẹnìkan péré ló ṣì wá sọ́dọ̀ mi. irú àkàndá tó wá sọ́dọ̀ yín yẹn mo fẹ́ béèrè ṣé ẹ̀yin náà ṣe ó ní àwọn kankan tẹ́ ń ṣe fún gẹ́gẹ́ bí ìwúrí bóyá pé iye báyìí ni mò ń gbà lọ́wọ́ àwọn tó wá ń kọ́ṣẹ́ lọ́wọ́ mi ò ṣùgbọ́n nítorí pé òun jàkàndá mo wá wò ṣe pé jẹ́ kí n dẹ́ díẹ̀ fún kó náà kó má bàa sọ pé nígbà tí ò sówó ǹjẹ́ irú bẹ́ẹ̀ wà. nígbà tó wá kọ́ṣẹ́ lọ́wọ́ mi lọ́hùn torí pé mo rò wípé nǹkan tó lè jẹ́ àléébù tó lè fa ìfàsẹ́yìn lórí kíkọ́ iṣẹ́ ọmọ yẹn ni pé kọ́ máa rí owó táwọn òbí máa san lọ́jọ́ ọ̀hún lọ́hùn mo wá sọ fún wípé èmi ò ní gba owó kankan lọ́wọ́ ẹ̀. gba nǹkan kan mi ò gba nǹkan kan lọ́wọ́ ọ̀fẹ́ ni pé kí àwọn òbí rẹ̀ kí wọ́n lọ ra nǹkan tá a máa fi gbàdúrà bíi minerals ká lè fi gbàdúrà fún wọn lọ́jọ́ náà ká fi bẹ̀rẹ̀ o nílò láti san nǹkan kan. ẹ gbowó ìkọ́ṣẹ́ lọ́wọ́ mi ò gbowó ìkọ́ṣẹ́ lọ́wọ́ mi ti wò ma. bẹ́ẹ̀ ni. tó àdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run náà mọ̀ bàbá àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀kọ́ láre ṣe àwọn àlejò tẹ́ ń gbé wá afẹ́kẹ́ máa fi ní ìrírí àti ìmọ̀ àti òye ní tí ń ṣẹlẹ̀ láàrin àwùjọ àwa àkàndá àti àwùjọ gbogbogbò ẹ̀ ń gbọ́ báyìí tábà ní kán wọn rò ń gbà náà ní tán là kọjá àti ìpèníjà tán là kọjá ṣe mọ̀ pé ṣe ló yẹ kán máa kanra ọmọọṣẹ́ tó bá wá kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn gbogbo bùkátà wọn kan wá gbélé lórí pé lágbájá nǹkan báyìí lọ́sàn ṣùgbọ́n wọn ò ṣe tiwọn bẹ́ẹ̀ mo sì mọ̀ pé má ṣe ṣe fàkàndá wọ́n ṣe ṣe fáwọn abarapá torí ẹni táwa mọ̀ dáadáa tá a sì mọ̀ wá tí wọ́n ń hù ní. tó arábìnrin Olúwawẹ̀mímọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé yín adúpẹ́ fún mi tẹ́ ẹ bá a dé lónìí tábà wá ní ká wo ìpèníjà kan gbòógì máa ń dé bá wa àkàndá tí àwa mọ̀ àwa tọkùn tá a mọ̀ tí àwa àkàndá kankan mọ̀ ṣùgbọ́n tí ò hàn sáwọn ará ilé lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwa rò pé bóyá àwọn ará ilé mi àwọn abarapá mi wọ́n rò bóyá bíi àwọn ọmọ ilé kí wọ́n já mọ́ wọn lè di nǹkan kan òun ni ti ọ̀rọ̀ pé àkàndá fẹ́ fẹ́yàwó bóyá àkàndá obìnrin àbí àkàndá ọkùnrin mo fẹ́ fẹ́ ìyàwó tàbí àkàndá obìnrin fẹ́ fẹ́ ọkọ ṣé gẹ́gẹ́ bí àkàndá Ọlọ́run ti ràn yín lọ́wọ́ ṣé àwọn ìrírí wo lẹ́yìn ti rí tí ẹ sì fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ bóyá àáfẹ́bìnrin àáfẹ́ ọkọ gẹ́gẹ́ bí àkàndá ǹjẹ́ ẹ ní àwọn ìrírí kankan tẹ́yìn náà ti là kọjá àti pàápàá pé sí ẹ̀yin náà ṣé ẹ ti ṣègbéyàwó ẹ bá a sọ fún àwọn ọmọ Nàìjíríà. ẹ ṣe olóòtú èmi tí mo wà ní iwájú yín lónìí mo jẹ́ ìyá ọmọ. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kábíyèsí rẹ̀ Ọlọ́run kábíyèsí rẹ̀ Ọlọ́run adúpẹ́. ìyá ọmọ ni mo jẹ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. nínú in my own relationship pẹ̀lú Ọlọ́run ọba ó fún mi ní ọmọ. nítorí wípé mo lóye wípé àwọn ọkùnrin tán bá wá tán sọ pé wọ́n fẹ́ fẹ́ irú àwa obìnrin tó jẹ́ àkàndá nígbà míì wọ́n máa ń àwọn òbí wọn máa ń sọ fún wọn pé báwo ni wàá ṣe máa tọ́jú ẹ̀ báwo ni wàá ṣe máa gbé àwọn òbí ọkùnrin tó bá jẹ́ abarapá tó fẹ́ fẹ́ àkàndá mo ní òye náà wípé tó bá jẹ́ pé èmi náà ò jẹ́ àkàndá ǹjẹ́ mo lè gba àbúrò mi ọkùnrin tàbí ẹ̀gbọ́n mi obìnrin láàyè láti lè lọ fẹ́ àkàndá ní ìdí èyí mo ti ní òye yìí wípé irú tọkùnrin tó bá wá sọ pé òun fẹ́ fẹ́ àkàndá táwọn ará ilé ẹ̀ àbí àwọn ọ̀rẹ́ ẹ̀ tó bá confuse ẹ̀ tí wọ́n sọ fún pé má ṣe fẹ́ àkàndá tó bá gbà sí wọn lẹ́nu kì í ṣe ẹ̀ṣẹ̀ mo ti ní òye wípé kì í ṣe ẹ̀ṣẹ̀ nítorí pé mo ti ní ìmọ̀ ìyẹn tẹ́lẹ̀. báwo lè ṣe wá rí nígbà tẹ́ ẹ sọ pé kì í ṣe ẹ̀ṣẹ̀.
nítorí pé èmi ti fara mi ṣírò ara mi wípé tó bá mo sọ lẹ́ẹ̀kan pé tó bá jẹ́ èmi ni ìyá ọmọ ọkùnrin ìyá ọkọ tọmọ wa sọ pé òun fẹ́ lọ fẹ́ àkàndá wá sínú ilé ǹjẹ́ èmi máa gbà. ẹ ti fi ṣírò ara yín. mo ti fi ṣírò ara mi so ní mi ò tí ì ṣègbéyàwó ṣùgbọ́n mo lọ́kọ mo dẹ̀ bímọ mo jẹ́ ìyá ọmọ. a dúpẹ́ lọ́wọ́ lọ ibi tá à ń lọ gangan nìyẹn a sì dúpẹ́ lọ́wọ́ ẹni náà tó jẹ́ ọkọ tó náà sọ pé òun gbà láti fẹ́ yín gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá yín. ẹ̀kọ́ kan tẹ́mi fẹ́ kàn ọmọ Nàìjíríà àwọn tí ń wò wá tí ń sì ń gbọ́ wá ni pé ṣé rí àkàndá kì í ṣàrùn kéèyàn jẹ́ àkàndá ìyẹn ò ní kó má lọ́kọ kó má níyàwó bí ìfẹ́ bá ti wà tí àjùmọ̀ṣepọ̀ àti ìgbọ́ra-ẹniyé bá ti wà àkàndá lè lọ́kọ ó lè láya ṣùgbọ́n tí àwọn àkàndá tí tó dàbẹ̀ ni pé ó máa ń domi tútù sí wa lọ́kàn tó sì máa ń bà wá lọ́kàn jẹ́ ni pé kí àkàndá kí abarapá tó jẹ́ ọkùnrin kó wá rí i pé àkàndá kan wà tẹ́ pé Ọlọ́run ràn lọ́wọ́ tó ti lówó tó ti làmìlaka kó wá torí ti bẹ́ẹ̀ kó wá fọgbọ́n tán pé òun máa fẹ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí kó gba nǹkan tọwọ́ ẹ̀ tán kó sá lọ tàbí kó jẹ́ obìnrin abarapá torí àkàndá ọkùnrin torí pé Ọlọ́run gbà fún pé òun náà dẹni ara ẹ̀ kó wá gbowó kó gba kankan lọ́wọ́ ẹ̀ kó wá di pé òun náà kó wá filẹ̀ àbí pé kó tiẹ̀ fi sí ipò ìlóyún kó di pé obìnrin bẹ́ẹ̀ lóyún tán kó wá fi ṣe kíni kó túlẹ̀ kó lọ irú nǹkan tí à ń sọ fẹ́yìn ara alẹ́ nìyẹn pé kẹjọ́ àfẹ́ kí irú ẹ̀ kó tẹ̀síwájú ní àwùjọ wa tó adúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi ẹ jẹ́ kí n torí pé àkókò wa ti ń lọ bẹ́ẹ̀ ni ẹjọ́ ní ìṣẹ́jú díẹ̀ a fẹ́ kẹ́ ẹ la àwọn ará ilé lọ́yẹ̀ àtàwọn àwa àkàndá àti abarapá àtàwọn tó wà nílé tán ń wò wá tán sì ń gbọ́ wa báyìí irú ìmọ̀ràn wo lẹ fẹ́ gba àwa òbí àti àwa abarapá ní ìṣẹ́jú àáyá. lórí kíni. nǹkan tọ́rẹ́ mi gbìyànjú àti sọ ni pé kẹ́ ẹ bá wa gba gbogbo àwọn ará ilé àwọn tó ń bímọ àkàndá tán fojú ìyà tán fojú ẹ̀rẹ̀ ń wà àkàndá àti àwọn àkàndá pàápàá irú ìmọ̀ràn wo lẹ fẹ́ gba kálukú. tó jẹ́ pé wọ́n rẹ̀pẹ̀tì pé àwọn jàkàndá pé àwọn onífọwọ́ wọn ṣiṣẹ́ tàbí wọ́n rí ara wọn bí ẹni rẹ̀ bí ẹni ìtẹ̀mọ́lẹ̀. ẹ ṣeun olóòtú ìmọ̀ràn mi á kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn òbí nítorí pé àwọn ni foundation àwọn ni ìbẹ̀rẹ̀ àwọn ni ìpìlẹ̀ lórí ọmọ tí òbí bá bí àkàndá wọn yẹn ò sọ wípé ó ti tán fún kò parí síbẹ̀ ìyẹn ò sọ wípé ògùn ẹ̀ ò lè tàn ìyẹn ò sọ wípé kò lè débi tó máa dé láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá àkàndá ló lè mú tán gbé ọmọ wọn pamọ́ tán sọ pé wà ọ̀rẹ́ wọn kó má fi bú wọn torí pé àwọn bí àkàndá ẹ má ṣe léyìí kò dáa. Ọlọ́run ò ní jẹ́ ká fi ọwọ́ wa gbé ògo wa sí. oríṣiríṣi àwa àkàndá la wà tó jẹ́ wípé àwa ni ògo ìdílé wa tó jẹ́ wípé bá a ṣe wà yìí ìyẹn ò sọ pé ọpọlọ ò sí a ní ọgbọ́n a ní òye a lè fún àwọn èèyàn nímọ̀ràn àwọn òbí ẹ má ṣe rò wípé torí pé ẹ ti bí a rí oríṣiríṣi àkàndá tó fọ́ lójú tó jẹ́ pé tó ń bá kọrin wọ́n máa ń kọrin bẹ́ẹ̀ ni ẹ fi tèmi kẹ́ fi ṣe àríkọ́gbọ́n dáadáa tẹ́ ẹ bá bí ọmọ àkàndá ẹ tọ́jú ẹ wọṣọ tó dáa fún ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ ẹ máa pàtì síbì kan pé kí ló fẹ́ sọ lẹ́nu báyìí kí ni nǹkan tó wà lẹ́nu ẹ jẹ́ ẹ gbọ́ nǹkan tó fẹ́ sọ ọ̀rọ̀ òye tó wà lẹ́nu ẹ ó lè jẹ́ ìrànlọ́wọ́ fún yín nínú ilé ẹ má pa wọ́n tẹ ẹ má fojú táńbẹ́lẹ́kù wò wọ́n pé kò sí nǹkan tí wọ́n lè dà ìmọ̀ràn mi tún lọ sọ́dọ̀ àwọn society àwọn ará ìlú àwọn àwùjọ ará ìlú mo fẹ́ rọ̀ yín wípé tí ẹ bá ti rí àwọn àkàndá ẹ má rí wọn gẹ́gẹ́ bí wọ́n wá tọrọ bárà pé wọ́n wá ṣàgbé ó mú mi rántí ọjọ́ kan lọ́hùn tí mò ń lọ sí fún interview kan tí ẹnìkan rí mi tó ń fún mi ní 50 naira. owó kúkú lọ kárùn lọ. mo wojú ẹ̀ báyìí pé sà I'm not a beggar mi ò kì í ṣe àgbẹ̀ mi ò ṣàtọrọ mi ò ṣàgbé mi ò ṣàwágbé I have an appointment somewhere mi ò kì í ṣàgbé mo sọ fún arákùnrin náà lọ́hùn ó dúró báyìí owó mi ni I can even give you more than this 50 naira. ó tán. owó mi so ẹ máa fi ojú rí wa wípé tá a bá ti lè rí àkàndá yálà nínú ilé yín ni o yálà lójú ọ̀nà ni o nínú mọ́tò pé bóyá à ń tọrọ pé bóyá a nídìí pé kẹ́ máa fún wa lọ́wọ́ a ní kẹ́kẹ́ mi ò sọ pé kẹ́ máa ràn wá lọ́wọ́ a lè ràn wá lọ́wọ́ ṣùgbọ́n ẹ má ṣe rí wa gẹ́gẹ́ bíi pé bóyá alágbe because this condition tá a wà yìí no anybody can become physical challenge anytime kò sẹ́ni tí ó kọjá ìdánwò kò sí lákòókò tí òru ò tì so ẹ rí wa gẹ́gẹ́ bí ara yín ẹ má ṣe kọ̀ wá tì pé nìkan tó jẹ́ pé kò já mọ́ nǹkan
ìmọ̀ràn mi tún wá lọ sí àwọn àkàndá ìran mìíràn. Mo fẹ́ sọ wí fún yín wípé tí ẹ̀mí bá ṣì wà ìrètí ti ń bẹ. Ẹ má ro ara yín pin wípé kò sí nǹkan tẹ́ lè dà, because nobody can develop you unless you develop yourself. Ẹ̀yin fúnra yín lẹ máa dọ́kọ̀ dìde. Ẹ kọ́kọ́ ṣípá. ọmọ tó bá ṣípá là ń gbé. Bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. Ọmọ tó bá ṣípá là ń gbé. Yes, you can do this. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín máa wá sí ọkàn yín pé mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ má ṣe rọra yín pin pé bóyá nǹkan kan wà tó difficult tó le pé ẹ lè ṣe. Bó jẹ́ iṣẹ́ ọwọ́ lẹ lè kọ́ ẹ kọ́, bó jẹ́ iléèwé lẹ fẹ́ lọ ẹ lọ. Ẹ má rò wípé torí pé àwọn kan ti lọ iléèwé wọn ò fún wọn níṣẹ́. This iṣẹ́ tá à ń sọ̀rọ̀ ẹ lè wá at any time tẹ́ ẹ̀ nírètí. Nígbà téèyàn bá wá kàwé tí ò ní nígbà tó o bá kàwé kí ló fẹ́ gbé síta. Tá a bá sọ pé ó yá wọ́n gbà yàn lẹ́ni síbi kan màá tún kó gbogbo ìwé mi sínú síta màá kó lọ́bẹ̀ màá lọ ṣe interview. So ẹni lọ́kàn wípé kò iṣẹ́ tẹ́ bá lè ṣe ẹ rò ó kẹ́ ẹ ṣe ẹ dẹ̀ má rò pé nígbà tásìkò tẹ́ bá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn pé kíákíá lọ́wọ́ yẹn máa dé rárá. Yẹn ni pé nígbà tá a bá tún bẹ̀rẹ̀ náà ká tún ní sùúrù. Àrígbà tó jẹ́ pé nígbà tí mo kọ́kọ́ dá ilé iṣẹ́ yìí sílẹ̀ lódìdí ọdún kan kọ́sítọ́mà mi ò bóyá wọ́n ju 2 lọ àbí 3 ni, ṣùgbọ́n mo sọ pé ibi mo máa ṣoríire mẹ́. ẹ sá sọ pé ibi ni ilẹ̀ kẹ́dá ni tèmi o ilẹ̀ kẹ́dá ni mi rè é. So ẹ má ṣe sọ̀rọ̀ ẹ má sọ retí nù. Ẹ múra sí iṣẹ́ yín ẹ múra gidi kẹ́ dìde. kì í ṣe ọjọ́ kan ní ẹyin dàkúkọ. bẹ́ẹ̀ ni. tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin aráalé mo mọ̀ pé ẹ ti gbádùn ètò tòyìn pápá àlejò wa arábìnrin Olúwawẹ̀mímọ́ Akínwálé. Ẹ gbọ́ wọn ọ̀rọ̀ kàǹkà ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ làákàyè tí wọ́n ti bá yín sọ àti ìmọ̀ràn àti gbogbo ẹ̀ pátápátá ó dùn ó lárinrin bíi kí ètò yìí má parí ni ṣùgbọ́n àníṣe láì parí ètò nítorí pé ká tún lè padà wá níjọ́ mẹ́jọ torí yín là ṣe ń wá torí àwa àkàndá là ṣe ń wá torí ẹ̀rìn ará ilé là ṣe ń wá lágbára Ọlọ́run àwa ni yóò máa wá á sì máa bá yín lágbára Ọlọ́run. Àkókò wa ti lọ lórí ètò tòní ṣùgbọ́n ajẹ́káfẹ́ lè káàdì ẹ̀ lẹ́ pátápátá. Arábìnrin wa mo gba Ọlọ́run gbọ́ pé àwọn kankan wà tẹ́ ti gbé ṣe nídìí iṣẹ́ yìí náà bóyá ẹni sára mẹ́nu bà ẹ̀kọ́ tàbí kejì kí lẹ ti gbé ṣe tẹ́ ti dá ṣe lẹ́nu iṣẹ́ yìí náà kọ́kọ́ tẹ̀lé jẹ́ ìwúrí àti ìpèníjà fún gbogbo àwọn ènìyàn. ní ṣókí ẹ ṣe àtọkùn àwọn kan tí mo ti dá ṣe lórí iṣẹ́ yìí ó pọ̀. Ẹ bá mẹ́nu bà ní ṣókí ṣùgbọ́n mo máa fẹnu bà díẹ̀. Nítorí àkókò wa. nítorí àsìkò bí mo ṣe wà níwájú yín mo fẹ́ sọ fún yín pé ilé ara mi. Olúwa ilé ara yín lẹ̀ ń gbé bẹ́ẹ̀ ilé ara mi ni mò ń gbé bí mo ṣe wà sí ìlàgùn mi tí mo fi kọ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ abáyín yọ̀ arábìnrin Olúwawẹ̀mímọ́. ẹ ṣé olóòtú. tọ́ téèyàn bá ń wò pé òkè kan wà níbi kan téèyàn ò lè gùn ìwọ ò ṣe wá gbogbo àyíká òkè kó o wò kó o rìn káàkiri Ọlọ́run ó fi hàn ọ́ ọ̀nà tó gbà gùn ṣùgbọ́n tó bá wò pé òkèrè gbogbo gbà Olúwa á kàn dúró sí di òkè títí ẹ̀jẹ̀ ó fi gbẹ lára onítọ̀hún ni ṣùgbọ́n ìwọ wo gbogbo àyíká òkè Ọlọ́run ó fi hàn ọ́ àti gùn ìyẹn ni kó máa rókè lọ́kàn gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa bóyá àràkàndá tàbí àbárapá ló jẹ́ tó lórí ètò Ara Yin Ni Wa ní ọ̀sẹ̀ tòní a tún ti ṣe bá a ti máa ń ṣe lágbára Ọlọ́run à ń lọ lónìí a tún padà wá níjọ́ mẹ́jọ ṣùgbọ́n ẹ má gbàgbé bóyá ẹ ní nǹkan tàbí kejì tẹ́ fẹ́ bá àwa atọ́kùn sọ lẹ́yìn ètò ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìléwọ́ 081 63 59 06 44 àti 090 57 15 50 75 ẹ ti lè pè wá sórí ẹ̀rọ ilé náà 070 622 00 823. adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dìgírí ìgbàró yìí mú adúpẹ́ lọ́wọ́ gíwá iléeṣẹ́ yìí ọ̀gbẹ́ni Stephen Adéwálé adúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ojú ẹ̀rọ wa àtàwọn tó bá ń gbé sókè ọ̀rẹ́ wa Fubara Dede adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Olúṣọlá adúpẹ́ lọ́wọ́ àti bẹ́ẹ̀ lẹ́nu ìloro àti gbogbo àwọn dẹ́rẹ́bà gbogbo yín pátápátá làkí àti pàápàá alága wa bàbá wa ọ̀rẹ́ wa ọmọọba Adéwọlé Adébáyọ̀ ẹ ṣeun gbòsà fún yín adúpẹ́ bàbá tó à ń lọ lónìí àtúpọ̀dà àjọ mẹ́jọ ọ̀rẹ́ mi ká máa fi lè ṣe lọ. ẹ ṣeun èyí tí ẹ ń wò wá tẹ́ sì ń gbọ́ wa nulẹ̀ àjíǹdara ó máa jẹ́ fún yín ṣùgbọ́n ní kókó tẹ́ ẹ bá ń ṣe ẹ máa kíyèsára ó dọ̀tí tó ń bọ̀ ká tó pàdé ṣùgbọ́n orúkọ tèmi ò tí ì yí padà Ọlátújà Charles orúkọ tèmi.
horrible speaker fún gbogbo àwọn àkàndá tí lè káfàtà lọ́sẹ̀ tó ń bọ̀. tó orúkọ tèmi náà ò tí ì padà ọ lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ àlejò wa pé lágbára Ọlọ́run mọ̀ pé a tún pè yín láìpẹ́ láti tún wá bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ èmi rèé n ò tí ì parúkọ dà oko tó ọ̀rọ̀ yín ni mò ń lọ lónìí ọjọ́ mẹ́jọ ló tún dà ń kí n tí ètò tòní bá ta sí yín lára ẹ fi ṣoṣù kẹfì kíra ẹ má fi ṣe ìbínú Samuel Ìbùkún ọmọ bàbá tí ń jẹ́ Ọláṣùyàn òní mò ń jẹ́ ṣùgbọ́n ẹ má gbàgbé o láti máa gba lẹ́sìn lọ́dọ̀ ikú ó dàbọ̀. òkè láti òró ń gbé ẹyẹkẹyẹ ní tẹnu bọlẹ̀ jẹun òkè téńté lóṣùmàrè ti ń ṣẹ̀sọ́ ibi gíga là ń bá kíkanjú ibi tó le là ń bọ́ ọmọkùnrin òkè ìdànrè ilé àṣà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtàn ohun ìṣẹ̀ǹbáyé níbi tí a ti rí ojúbọ òòṣà omi àpáàrà ojú ẹsẹ̀ agbógun àfihàn owó àtijọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn àjò sí òkè ìdànrè jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta àtẹ̀gùn ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ pé ìdànrè aládé ohun àtọ́sìn ni wọ́n jọ kúrò lókè ìdànrè ìwọ̀nyí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ iléeṣẹ́ KAFTAN TV Yorùbá ti ṣàkójọpọ̀ wọn pẹ̀lú ọdún Òrósùn fún ìwòran yín ó ń bọ̀ lórí ìkànnì KAFTAN TV Yorùbá nìkan Òrósùn Festival ẹ kú ojú lọ́nà ẹ̀.